alaye alaye yo ma yo baba alaye yo ma yo o kuto ti ku o le yo alaye yo ma yo baba o kuto ti ku o le yo alaye yo ma yo. Dele jazz ohun tí mo bá wí ni kò máa wí bá mi sọ wí pé la 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 jẹ́ gbọ́. Tu sọ pé la 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 sọ pé la 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 ẹ sọ pé I will lift up his name. I will lift up his name. Oh Jehovah, Alpha Omega. I will lift up his name. Oh Jehovah, Alpha Omega. I will lift up his name. Ṣe báyìí máa fi ẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan kò ṣe ohun tó bá wù ẹ́ máa kàn fún tí mo wù máa ṣe nǹkan tí mo fẹ́ fún ẹ wàá wá ṣe ohun tó wù ẹ́ lé lórí ṣùgbọ́n. Dele Fábùnmi àbí Dele Fábùnmi Dele Jazz lágbára Ọlọ́run ipa ò ní pín láṣẹ t'Ọlọ́run ká máa fẹ́lẹ́ ìdágbére lórí ètò ìkádúgbò lọ́wọ́ iléeṣẹ́ tó fún wa nínú iṣẹ́ orin tá à ń lò tí gbogbo ẹ̀ fi ń dùn lójoojúmọ́ ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ iléeṣẹ́ Nivo Music Company tí wọ́n wà ní ojúlé kẹfà E-Close 31 Road Nigo 1 Estate nílùú Ẹ̀gbẹ́dá ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08033273168 ojoojúmọ́ la máa ń fọ rere wọn lórí ètò yìí àwọn tẹ́ bá fẹ́ ṣe digital album yín tàbí analog ẹ pè wọ́n wọ́n bá yín gbé jáde ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ kó ètò yìí jọ tó dùn tí gbogbo kan sí lọ́sẹ̀ yìí gbogbo àwọn amóhùnmáwòrán yìí tẹ́yìn yà tí gbogbo ẹ̀ ń dùn níyàwó rẹ̀ lágbára Ọlọ́run gbogbo ọmọ ẹgbẹ́ Atabatubu Music Organization International bàbá tẹ́rì mbẹ́mbí Isaac Gresta àǹṣeyí ọmọ mi àtàwọn yòókù gbogbo yín pátápátá ni mo kí wípé lágbára lọ́wọ́ Ọlọ́run màá máa rí yín bá lágbára lọ́wọ́ Ọlọ́run
ẹ̀yin wọ́n ní kì í dùn púpọ̀ ṣókí báyìí ń lọ bẹ̀ oge torí pé mọ̀ọ́dé mọ̀ gẹ̀ ẹnìkan kò ní gẹ̀fìlà kó kọjá ìpè ìpẹ́jú fún ìdúnàdúrà tẹ́ bá fẹ́ bá a dòwò pọ̀ lórí ilé iṣẹ́ yìí pàápàá lórí ètò bàbá ètò tẹ́ ẹ fẹ́ gbé ìpolówó yín wá ni o ẹ fẹ́ ṣe ayẹyẹ kan ṣọ́ọ̀ṣì yín gbogbo tẹ́ bá fẹ́ ṣe pátápátá ẹ pè mí sórí ẹ̀rọ 08067203937 08067203937. tó bá lóhun kan tó tàbí méjì tí ẹ fẹ́ bèrè lọ́wọ́ àlejò mi Dele Fábùmí Dele Jazz ó yá ẹ pè nọ́mbà yín 081-6267-9695. ẹ wá bá ń farabalẹ̀ pélé nǹkan sí 081-6267-9695. ṣé ẹ wà lórí social media network kankan? Yes. Lórí Facebook kí ni? Dele Jazz _mouthpiece @yahoo.com. Twitter handle yín gan? Twitter handle. Twitter mi Dele Jazz 123. ọ̀gá gbogbo ẹ̀ Dele Jazz tó àní ìjù báyìí lọ torí pé mọ̀ọ́dé mọ̀ gẹ̀ ẹnìkan ò ní gẹ̀ fìlà báyìí kó kọjá ìpè ìpẹ́jú ó tún di ìgbà kan náà ó dàbọ̀.